tí ẹ bá ṣe kò ń gẹ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ tó jẹ́ sí pé ẹlẹ́nu yànyàn ni ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni wọ́n ní tó yẹ olóye ni pé kọ́ escape rẹ̀ tí wọ́n bá jẹ́ sí pé oró ń bẹ lára rẹ̀ kí ni wọ́n pè á máa pè pẹ́ẹ́lẹ̀ sí ẹni tá a bá mọ̀ pé tó bá rí ọ tàbí tẹ́ ẹ bá pàdé wọ́n yìí fàìtẹ́ sóde kan ní sí ó sì mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ ti jẹ́ sí pé kò lè sí ọmọ tọ́jà ìwọ òsì ní fẹ́ faramọ́ tó bá tọ́jà wọ́n náà fẹ́ bá tọ́ nǹkan lé lórí pé sọ́tọ́ ni èmi náà bọ́ tọ́ lé lórí wọ́n ní nínú hikima ni pé kíyàn má lọ bẹ̀ bóun bá gọ̀ tó bá wá bẹ̀ ń tiẹ̀ ìwọ sì gbọ́n kọ́ má lọ bẹ̀ ń tiẹ̀ wọ́n ní èèyàn má escape àwọn ẹlẹ́nu yànyàn ni àwọn náà ti mọ àwọn ẹlẹ́nu yànyàn ọkọ̀ orí Facebook báyìí àbí ọlọ́run sì ń pé kí atẹ́gùn tútù ọmọ fẹ́ àbí àwa tútù ní fẹ́ fáwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n fáwọn là ń sọ atẹ́gùn gbóná fẹ́ lù wọ́n wọ́n máa sẹnu kótó mo kó jẹ sincerely àbí àbúrò lẹ́sẹ̀ pé ẹ máa rẹ̀ tí ó gbóná máa débi pé wọ́n wà fúnlẹ̀ máa wọ́n bá fúnlẹ̀ máa tán yóò wà bọ́ síta padà yóò wà máa ka bòròbòrò níjọba ìmọ̀sọ́ báyìí kò rí bẹ́ẹ̀ mọ́ kí lọ́kọ̀ lù ọ́ tẹ́lẹ̀ tó fi rí bẹ́ẹ̀ sórí ẹ dàrú ńgbà tí ń rí bẹ́ẹ̀ ni orí ẹ wá ń pín ní ìsìnkàn wá rí bẹ́ẹ̀ mọ́ àbọ̀dọ̀ sọ́ra o wọ́n ní má sẹnu ẹ bá ìyàyàn àìkéwú ká wá jẹ́ sí pé àwà kí àṣà mọ̀ bọ́ bá lásàkó tó kéwú àṣà rẹ̀ wọ́n bọ̀ sá ni wọ́n sàládà tó fi sá tó fi rún tó fi ní sásà mọ́ kì í wá ṣe pé kéwú ni wà kọ́ ní àṣà èyàn kéwú kọ́ lásà o èyàn máa kéwú kọ́ gbọ́n ó wà ní hikma wisdom ó ní ànábì ló láàrin sallallahu alayhi wa sallam nínú hadith tí máa wà Bukhari àti Muslim gba wá sọ fún wa pé anna rajulan ista'dhana ala an-nabi sallallahu alayhi wa sallam ọkùnrin kan wáyé pé ó kalẹ̀ kan ànábì bí mo fẹ́ wọlé ńjọ́ kan sallallahu alayhi wa sallam falamma ra'ahu qala nígbà ànábì wá rí ọkùnrin náà tó fẹ́ wọlé ànábì sọ pé bi'sa abul 'ashira ẹ máa ká lọ lásán máa wà bi'sa abul 'ashira ẹni ànábì wá sọ pé olórí burúkú ìdé ọmọ òfò yìí dé ẹ bá lọ́mọ òfò ẹ ń bá jẹ́ bọ́bá lẹ́tọ̀ọ́ sí ọba pè bẹ́ẹ̀ ọ̀ ṣàbòsí àbí tọ́ọ̀gì àdúgbò yín tí máa lu gbogbo èèyàn ọwọ́ ayọ̀ lọ́ọ̀kan ọwọ́ náà wá pàdé ọ̀ sáwọlé ni ẹ máa ní kí lọ sáwọlé sí olórí burúkú ti yọ lọ́ọ̀kan ọ̀rọ̀ àfihàn àjókòó ẹ̀ jẹ́jẹ́ Ànábì wa sọ báwọn kò tí dọ́dọ̀ Ànábì wa sọ báwọn sallallahu alaihi wasallam falamma jalasa tatallaqa an-nabiy sallallahu alaihi wasallam fi wajhihi wa basata ilayhi Ànábì wa ní wọ́n sílẹ̀kùn fún wa wọlé nígbà wa wọlé Ànábì wa tújú ká sí marihaba wọ́n jókòó wọ́n tẹ́tẹ́ fún wọ́n rẹ̀ fún omi ló mú ní àbíkíní kankan ẹni búùsì nígbà tọkùnrin náà wá sọ tí ó sọ tán nígbà Ànábì tújú ká fún kò gbọ́ Ànábì o wọ́n náà tí bá ń bú ọ fi nǹkan ránṣẹ́ sí má fi ìbú pàdé nígbà àwọn kan ń bí mi nígbà kan bí ọdún mẹ́rin sẹ́yìn mo fún lésì rí bí àbí fún lésì rí mi ò fún lésì o mo kàn ń wòran ni o kódà mo tún máa fi nǹkan ránṣẹ́ sí ọ̀bọ̀ mo tún máa fi kíni sáwọn abẹ́ tí ó bá jẹ́ sí pé bóyá ọba jẹ́ àwọn karangori ń bídíà o wọ́n yẹ́ sí pé a kà mọ́ ń sún náà ṣùgbọ́n èṣù ń lò lọ́wọ́ èṣù yá lò a kà máa wọ́n rẹ̀ ní o èmi a tó máa fi nǹkan ránṣẹ́ sí irú àwọn báwọn mọ́ wà torí ilé nǹkan wá kọ́kọ́ fẹ́ tọ́ mi kí lè bá fi nǹkan ránṣẹ́ sí ọ Ọlọ́run ó pè kí n mà níyàn rẹ̀ Ọlọ́run ó fà níyàn rẹ̀ hàn mí ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ pé èṣù ló lò wọ́n àní dáhùn lóhùn pé gbólóhùn kan báyìí àwọn èèyàn lè máa dáhùn lóhùn mọ́ wà rí pé wọ́n dá lóhùn pé sáfilẹ̀ èṣù ń lò lọ́wọ́ ni nígbà ọ̀yá nìsín ọ̀rẹ́ àbí ọ̀rẹ́ òǹkọ́ rẹ̀ Ọlọ́run ló mú rẹ̀ Ọlọ́run ló sì ṣàánú ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí sí tó hàn láńsọ́ wọn tó hàn lórí Facebook lẹ́ńsọ́ yẹn tó wà ń kọ̀rọ̀ pọ̀ o
lẹ́gbọ́n kan dàkẹ́ náà nígbẹ́ sáfilẹ̀ ẹjá máa lọ Ànábì wá ṣe bá ń fún sallallahu qalat Aisha ya Rasulullah nígbà tọkùnrin náà wọlé torí lọ́ọ̀kan tó yọ lọ́ọ̀kan ó bù wà Ànábì lẹ́yìn ìgbà tó wá dé ọwá rẹ́rìn sí o fàmọ́ra kí ló dé ìwò òjíṣẹ́ Ọlọ́run faqala Rasulullah sallallahu alaihi wasallam ya Aisha mata ahidtini fahashan ń bò lọ mọ̀ pé mi tí ń bò wọ ìyàwó mi ń jẹ́ olóò tí wá rí mi tí mo máa bú yẹn èmi bú yẹn tí ìbú bá ń bẹ̀rẹ̀ rẹ̀ láàsọ̀ jáde inna sharra an-nasi 'inda Allahi manzilatan yawm al-qiyamah man tarakahu an-nasu ittiqa'a sharrihi ó wá dàbẹ́ ni pé aburú tí ń bẹ lára ọkùnrin náà Ànábì ó sọ fún sallallahu alaihi wasallam pé bàbá sọ fún báyìí iná pàdé iná nìyẹn yóò gbiná Ànábì wá ní inna min sharri an-nas 'inda Allahi manzilatan yawm al-qiyamah man tarakahu an-nas ittiqa'a sharrihi àwọn èèyàn kan wà tá a máa pa tì torí aburú ara rẹ̀ àwọn èèyàn tá a bá ti pa àyàn tì nítorí aburú ara rẹ̀ kì í ti pa aburú rẹ̀ ó ṣe ṣùgbọ́n yóò sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ sọ àwọn Yorùbá náà máa sọ pé má fi àbá kékeré gba àwọn kan bẹ tó yẹ sí pé aláburú ọ̀rọ̀ ni wọ́n tó bá ní yọ bá ìyá rẹ̀ òun ọ̀dà ọlọ́run pé yọ bá ìyá láyà yóò bú ìyá rẹ̀ dé ọ̀nà mẹ́wàá àwọn ìyá rẹ̀ ẹni tó bá ti rí báwọn òtúrókù yà fílẹ̀ tàbí ẹni tó jẹ́ sí pé li sharri khuliq ẹlòmí bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá ọlọ́run tẹ́ bá ti wò bẹ́ẹ̀ pé aburú ọlọ́run sádàmà bí n ti máa da gbogbo ẹ̀bú lágége ní Èkó mẹ́yẹn ẹ ti mọ̀ pé ntọ́lọ ń da fún ti ẹ̀nu tó bá sọ̀rọ̀ ẹ̀sìn tó lágbára pọ̀ ní ẹ̀dá lóhùn mọ́lẹ́ pé àwọn ọ̀rọ̀ rábítà ọ̀rọ̀ kìíní kí ẹ máa wo rántí ẹ máa wo pé máa rábítà lọ yọ rábítà rẹ̀ dànù ẹ má wulẹ̀ dá ló torí pé ka'annahu khuliqa lish-sharr kò sí nǹkan tí máa jáde àfàbúrú bí ó bá sọ̀rọ̀ àbúrú ni yóò sọ pé àbúrú ni bí ọ̀tọ̀ já ìtọ̀kútọ̀ ní ọ̀tọ̀ ẹwọ́ ẹ̀sà fílẹ̀ ní tí man tarakahu an-nas táwọn èèyàn fílẹ̀ apá tí ẹsà pàtí ẹmọ́ ilẹ̀ dá lọ́mà